kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní ìkànnì wa Olóòótọ́ TV. Wọ́n ní tá bá ti rí ẹni tí pé a kó àti là kíra wa ṣé dáadáa la bá yín ọ̀dẹ̀ odò bí tòfò tàràn kọ́ mọ́ gbé gbọ́wọ́ yìí kí tó tọmọ ìyá lékè sí gbogbo wa. Ifá ní tí ń rere bí afáwọ́ òdì òkè yóò gbé pa wòrà lọ ìjáwó òdì òkè gbékú wàrà lọ tí ń rere. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ẹ máa bá wa like ẹ máa comment ọ̀dà fídíò wa. Ìwọ tó bá jẹ́ pé lábàápàdé channel wa fúngbà àkọ́kọ́ àbóṣe rí fídíò wa fúngbà àkọ́kọ́ gbìyànjú kó bá wa subscribe so that bá ti ń fi àwọn fídíò wa lọ́lọ́kanòjọ̀kan sórí channel wa ní YouTube bíbà yìí wà lè máa láǹfààní àti máa rí bó ṣe ń lọ. Ní òní ọ̀rọ̀ tá a tún fẹ́ bára wa sọ tá a fẹ́ tẹ́ pẹpẹ rẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe wa ni tí àkọ́rí ètò wa lónìí ó dẹ̀ jẹ́ ǹjẹ́ ìṣẹ̀ṣe ẹ̀sìn níbí àbí kìí ṣe ẹ̀sìn? Ǹjẹ́ ìṣẹ̀ṣe ǹjẹ́ spirituality níbí àbí kìí ṣe spirituality? Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé ó ti ń fa gbọ́n mi sí omi òtó tó jẹ́ wípé kò fẹ́ jẹ́ kí àgbọ́yé tó gbọngbọ́n kò fẹ́ jẹ́ kó wà. Ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ẹ gbìyànjú ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ má fọwọ́dù fídíò yìí ẹ kàn fílẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kó máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́ ẹ máa gbọ́ nítorí pé ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ nínú àwọn fídíò yìí lónìí ó pọ̀ ju owó data tẹ́ fi ń wo fídíò yìí lọ. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ná kí ni tá à ń pè ní ìṣẹ̀ṣe? Ìṣẹ̀ṣe náà ni tó jẹ́ orísun ẹnì kọ̀ọ̀kan wa. Níbo la ti wá? Níbo la ti ṣẹ̀ wá? Kí ló ṣẹ̀ wá sílẹ̀? Tá bá dẹ̀ wo ohun tó ń pè ní ìṣẹ̀ṣe ẹ rí pọ́rọ̀ méjì òun ló so papọ̀ tó di ọ̀rọ̀ ẹyọ kan ìṣẹ̀ àti ìṣe. Ìṣẹ̀ mí ibi téèyàn ti rú jáde wá ibi téèyàn ti wá ibi téèyàn ti ń bọ̀ ibi téèyàn ti dìde. Àǹṣe ó túmọ̀ sí pé kí ni bó lẹ̀ ti ń ṣe níbi tẹ́ ẹ ti ṣẹ̀ wá bó náà ṣe ń ṣe ń bẹ̀ gan. Ọ̀nà wo lẹ̀ ń gbé gbà? Báwo lẹ ṣe ń rìn? Bó lẹ ṣe ń so kan papọ̀ méjì yẹn papọ̀ tó fi ń di ẹ̀ta? Báwo lẹ ṣe ń rìnrìn àjò? Báwo lẹ ṣe ń gbé gbà? Ọ̀nà wo lẹ̀ ń gbà? Kí làwọn nǹkan tẹ́ ń ṣe? Èyí náà so papọ̀ tó fi pè ní ìṣẹ̀ṣe pé ibi tá a ti ṣẹ̀ wá o ibi tá a ti ń bọ̀ o báwo la ṣe ń ṣe ń bibẹ̀. Ẹ má jẹ́ ká dá wa láàmú tó rán ní pé tó kò bá dènà ilá kì í kó. Ẹ̀yin tẹ́ bá ń wo fídíò yìí ẹ máa bá wa like ẹ máa bá wa comment ẹ dẹ̀ máa subscribe lórí YouTube wa. Ìṣẹ̀ṣe wa ó bí n tó pọ̀ gan. Fídíò yìí ó lè mú ọ̀pọ̀lọpọ̀ controversy wá ṣùgbọ́n oníkálukú ló ní agbára lórí èrò ọkàn títí ẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé tẹ́ bá wo fídíò yìí tẹ́ dẹ̀ fa balẹ̀ yànnàná rẹ̀ tẹ́ ṣàtúpalẹ̀ rẹ̀ ẹ mọ̀ wípé nǹkan tá à ń sọ òótọ́ ló wà níbẹ̀. Ṣùgbọ́n kí má bàa yà kó lóyún bí tó jẹ́ ojú ọ̀nà. Ǹjẹ́ ẹ̀sìn nìṣẹ̀ṣe bí? Ẹ máa bá mi dáhùn sọ́ndà comment section. Ǹjẹ́ spirituality òun nìṣẹ̀ṣe wà fún bí? Ní òní èmi ó sọ fún yín pé ìṣẹ̀ṣe wa ẹ̀sìn ni o. Ẹ má jẹ́ ká tanra wa jẹ ẹ̀sìn ni. Àwọn tí ń kó nǹkan apá ọ̀tún ro apá òsì àwọn tí ò mọ bo làwọn fẹ́ dúró sí bo làwọn fẹ́ yà sí báwo làwọn ṣe fẹ́ gbé gbà. Àwọn oníwà ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà àwọn náà ń wò pé káwọn ọmọ pèsè sí ní spirituality pé kì í ṣe ẹ̀sìn. Kí ló dẹ̀ fa eléyìí? Nítorí wípé àwọn tó jẹ́ àwọn ìdojúkọ wọn àwọn ìrírí wọn tí wọ́n rí níbi tó jẹ́ ẹ̀sìn àtọ̀húnrìn wá tí wọ́n ti ń bọ̀ nígbà tán tí wọ́n á dénú ilé padà yá inú ilé tá a tún dé yìí a tún wá bá táwọn náà tó sọ pé àwọn náà tún ń ṣe ẹ̀sìn. Ṣé kìí ṣe pé bá a ṣe ń ṣe níbi tá a ti ń bọ̀ tán lè kankan mọ́ wa tán ní bàbá dáwò dá mẹ́wàá àní rí ìjọba ọ̀run wọ̀ tán ní bàbá kí wákàtí 5 wa lójúmọ́ àníbì kankan tá à ń lọ tó júnú náà lọ tábà ṣe yìí tábà ṣe tọ̀hún. Ṣé bẹ́ẹ̀ náà tún fẹ́ máa ṣe nínú ilé? Irọ́ o. Spirituality làwọn fẹ́ ṣe ń tà wọn o àwọn ò ṣẹ̀sìn o. Ẹ jẹ́ ká jọ mọ ìyànnà rẹ̀ ká máa tú palẹ̀ díẹ̀díẹ̀ kò lè bá a ṣe yéra wa. Kí ni tí wọ́n ń pè ní spirituality gan? Ẹ̀yin tẹ́ ń wò mí ẹ máa bá mi dáhùn sí comment section. Kí ni nǹkan tó ń pè ní spirituality? Spirituality ni agbára ìmọ̀ òye ìlànà tó jẹ́ pé ìwọ nìkan fún ara rẹ sógán ló láǹfààní àti mọ ìmọ̀ yìí. Ìwọ nìkan sógán ló láǹfààní àti nímọ̀ nípa òye yìí. Ìwọ nìkan sógán ló láǹfààní àti lè ṣàlàyé nípa gbogbo ìmọ̀ yìí tó ní nípasẹ̀ ẹni tó wà nípò àìrí tó kọjá nǹkan tá a lè rí tó kọjá nǹkan tá a lè sọ. Ìwọ nìkan ló lè sọ nípa rẹ̀. It is a personal beliefs
perception yẹn ìwọ nìkan ni ló máa wà peculiar sí, kò ní wà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Tẹ́ bá dẹ̀ fẹ́ wò ẹ̀bùn tẹ́lẹ̀dùmarè fún oníkálukú yàtọ̀ síra wọn. Ààrẹ lómi tó jẹ́ wípé Elédùmarè fún ní ẹ̀bùn àlá tó yẹ pé tó bá lálàá tó bá sọ pé nǹkan máa ṣẹlẹ̀ nǹkan yẹn máa ṣẹlẹ̀ náà ni. Ẹlòmíín wà tó jẹ́ pé Elédùmarè fún lẹ́bùn tó bá ro nǹkan lórí nǹkan tó ń rò lórí rẹ̀ yẹn nǹkan yóò dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Elédùmarè fẹ́ lẹ́mìí lẹ́bùn àsọṣẹ nǹkan tó bá ti sọ ó máa ṣẹ ni. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ní kó ṣàlàyé nǹkan tó ń sọ yẹn ẹ rí i pé ó lè má lè explain rẹ̀, kò ní lè sọ. Nǹkan yẹn ò dẹ̀ ní sí pẹ̀lú ẹlòmíì, òun nìkan náà ni yóò wà fún. Òun nìkan ni ẹ̀bùn yóò jẹ́ ti tiẹ̀. Tá a bá wá tẹ̀síwájú nínú nǹkan tó ń pè ní spirituality. Spirituality lélẹ́yìí ó máa ń wà flexible, kò nípọn, ó fẹ́lẹ́. Torí wípé a máa yípo pẹ̀lú àsìkò kan sákì àsìkò kan, pẹ̀lú ìgbà kan sí ìgbà kejì a máa yípo, kò nípọn. Tá a bá dẹ̀ tún wo nǹkan tó ń pè ní spirituality, í máa ń fi àyè lẹ̀ fún kó wá wa kó ní kálukú kó lè tẹ́fẹ̀ẹ́ inú ọkàn rẹ̀, kó lè fi ìgbàgbọ́ rẹ̀ hàn gẹ́gẹ́ bí bó ṣe rò lọ́kàn títí ẹ̀, bí ìlànà títí ẹ̀, bí òye títí ẹ̀. Tó sì jẹ́ wípé kò sí òfin kankan, kò sí ìkóraẹni ní ìdànù kankan pẹ̀lú eléyìí. Bó bá ṣe rò pórí náà ni. Èyí ló fà á táwọn oníbalabúlù kan ṣe gbé àwọn ọ̀rọ̀ kan jáde níjó ní wípé nǹkan kan bẹ tán pè ní ifá tuntun, a lè fi kún ifá kí ifá kọjá 256. Èyí ló fà á táwọn kan fi sọ wípé ẹ lè má pẹran bọ fámọ́nà, ẹ lè máa fi vegetables, cucumber, watermelon, garlic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè máa fi bọ fá. Torí pé wọ́n rò pé spirituality ni tó jẹ́ wípé èèyàn kan lè ronú lásán, èèyàn kan lè jíjọ́ kan kó ronú wípé nǹkan yìí o bó ṣe yẹ kó rí leléyìí, bẹ́ẹ̀ mi ṣe rò leléyìí, tí ò sí òfin kankan àti ìlànà kankan tó dàbẹ́ ní gbé yóò lè kó ní kálukú wọn níjàánu. Ẹ wá jẹ́ ká wo àgbọ̀ndẹ̀ eléyìí tí wọ́n ń pè ní ẹ̀sìn. Kí ni wọ́n ń pè ní ẹ̀sìn? Kí ni tí wọ́n ń pè ní ẹ̀sìn? Kò sí bá a ṣe sọ̀rọ̀ ẹ̀sìn tá à ní sọ̀rọ̀ ìsìn. Ẹ̀sìn èyí ni eléyìí táwọn olóyìnbó ń pè lọ́rọ̀ orúkọ which is noun. Ìsìn òun ni eléyìí tí wọ́n pè ní ọ̀rọ̀ ìṣe which is verb. Ọ̀nà tí à ń gbà ṣe ẹ̀sìn òun ni wọ́n ń pè ní ìsìn. Ọ̀nà tí à ń gbà ṣe ẹ̀sìn òun ni wọ́n ń pè ní ìsìn. Ká rawọ́ rasẹ̀, ká ṣe ìjúbà, ká ṣe ìbọ, ká ṣe ìyìn, ká ṣe dáadáa, ká ṣe ire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo èyí là ń gbà ṣe ẹ̀sìn tó jẹ́ ọ̀rọ̀ orúkọ. Elédùmarè tó dá gbogbo wa ó pọn wá ní dandan, ó jẹ wá nípa pé dandan ni ká sin òun. Ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe Yorùbá ibi táwọn èèyàn ti dàbẹ́ ni pé ọ̀nà dojú ọlọ́nà rú gangan wá leléyìí. Wọ́n rò pé bóyá àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá bọ́n ṣe ń ṣe ẹ̀sìn títí wọn làwa ń ṣe títí wa. Ó yàtọ̀ o, ó yàtọ̀ o. Ọ̀nà táwọn rúmọlẹ̀ wá fi mọ̀ wá òun làwa ń tẹ̀lé tó dẹ̀ jẹ́ ọ̀nà tó rọrùn gan. Tá bá dẹ̀ wò ìyàtọ̀ láàrin ẹ̀sìn ìṣẹ̀ṣe títí wa pẹ̀lú ohun tó jẹ́ ẹ̀sìn àtọ̀húnrìnwá ẹ rí wípé nínú ìṣẹ̀ṣe wa kò sí dandan owó kò kankan bíbẹ̀. Nọ́mbà fẹ́ bẹ̀ ni kì í ṣe nọ́mbà túláàsì, kò ń ṣe compulsory. Ìwọ tó bá wù ló ṣe, ìwọ tó bá wù ó lè má ṣe. Ọmọ tó bá kọ̀ tó lóun ò ní bẹ bàbá òun, tó lóun ò ní jú bàbá òun, nígbà tí ó lè lọ rí bá bàbá bá dé yóò sáré lọ bá bàbá. Èyí ló fà á tó jẹ́ pé nínú ìṣẹ̀ṣe wa wọ́n ń léèyàn káàkiri. Ifá ní Ifá lọ́ba òòṣà lọ́sìn. Ọlọ́run ọba nìkan lẹ́ni àgbọ́kànlé. Òòṣà tó jẹ́ ọ̀sìn yẹn òòṣà wo ni wọ́n sọ òrìṣà òkè. Elédùmarè tó dá gbogbo wa ní Ifá ń tọ́ka sí ń bẹ̀. Ẹ wá jẹ́ ká wo àwọn tó jẹ́ àbùdá tí wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ̀sìn máa ń jẹ́ ìgbàgbọ́ tí àkójọpọ̀ èèyàn ní nínú nǹkan. Àkójọpọ̀ èèyàn èyí yàtọ̀ sí pé ìgbàgbọ́ ẹnìkan ṣoṣo, ìròrí ẹnìkan ṣoṣo, èròǹgbà ẹnìkan ṣoṣo ó yàtọ̀ sí. Ẹ̀sìn àkójọpọ̀ èèyàn ni, èròǹgbà àkójọpọ̀ èèyàn, ìgbàgbọ́ àkójọpọ̀ èèyàn, ìròrí àkójọpọ̀ èèyàn.
lórí nǹkan tí Elédùmarè dá tó sì jẹ́ wípé ó ní òfin, ó ní ìlànà, ó ní àgbékalẹ̀. Tá bá ní ká wo ìṣẹ̀ṣe wa dáadáa, ṣé ìṣẹ̀ṣe wa ṣé èèyàn kan ṣoṣo, ìròrí ẹnìkan ṣoṣo là ń lò ní àbí ìròrí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà jọ kóra wọn jọ, tó jẹ́ wípé ohun tí Táyé bá sọ òun náà lẹ́ẹ̀bà lẹ́nu Kẹ́hìndé, ohun tí Dòwú bá sọ òun náà lẹ́ẹ̀bà lẹ́nu Àlàbá. Ayé ò lè dàrú èjì ògbè a ti mọ̀ pé tá a bá sílẹ̀ lọ́pẹ́lẹ̀ gbogbo ojú máa ṣí ni, tá a bá tẹ̀ lódù Ifá gbogbo ẹ̀ ọwọ́ kọ̀ọ̀kan ni gbogbo ẹ̀ ó jẹ́. Àwa lè dé Havana Cuba àbí ká dé Madrid àbí ká dé Florida ká dé Italy ká wá bẹ́jì ògbè kó wá yàtọ̀ kí gbogbo ẹ̀ dojú dé àbí ká tẹ̀ ní ká méjì lọ. Ó túmọ̀ sí wípé òfin ń bẹ ń bibẹ̀, ìlànà ń bẹ ń bibẹ̀, ìrònú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni. Kì í ṣe tó jẹ́ pé èèyàn kan ṣoṣo ló kàn ronú ló gbé nǹkan kalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kóra wọn jọ. Tó dẹ̀ jẹ́ wípé òfin àti ìlànà ń bẹ ń bibẹ̀. Ẹnì kan ò lè jíjọ́ kan kó kàn sọ pé òun kàn jí òun kàn ronú pé nǹkan báyìí o bó ṣe yẹ kó lọ ní. Torí pé gbogbo nǹkan tá à ń ṣe nínú ìṣẹ̀ṣe wa ìlànà ń bẹ ń bẹ fún, ìpìlẹ̀ ń bẹ ń bẹ. Ìpìlẹ̀ ti wà ń bẹ tó ti kó ń kálukú níjàánu. Òun ló fà ń gbà táwọn onífá tuntun dé tẹ́ sọ pé ẹ lè máa lo kùkúmbà, ẹ lè máa lo watermelon ni wọ́n ṣe da ọ̀rọ̀ nù ló dẹ̀ ṣe rọrùn àti ṣe dànù. Torí pé ìṣẹ̀ṣe kọjá ìròrí ẹnìkan ṣoṣo, ìrònú tó jẹ́ wípé ó wà organized ni, ó ní structure, ó ní àgbékalẹ̀, ó dẹ̀ ní doctrine tó govern belief àwọn èèyàn. Òun ló fà ń jọ́ kan tẹ́nìkan jáde tó ní bóun ṣe wà yìí o, Ifá tóun kì yìí o, ǹjẹ́ mọ̀ pé ẹnìkan kò kóhun nífá, àtòjú ọ̀run náà ti kóhun nífá. Ó rọrùn fáwọn èèyàn láti sọ fún pé gbẹ́nu sọ̀rọ̀ ló ń pa. O lè sọ pé ẹnìkan kò kọ́ ọ nífẹ̀ẹ́, ẹnìkan ló kọ́ ẹ. Tó bá dẹ̀ sọ pé èèyàn kan ló kọ́ ọ nífá tó ń kì lẹ́nu, a jẹ́ wípé gbogbo fá tó ń kì ìwọ̀rú ni, o kàn lọ ń kọ́ ẹ̀ lórí ni. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Tá a bá wo nínú ìṣẹ̀ṣe wa àwọn ohun tá a fi mọ̀ wípé ẹ̀sìn ń bẹ ń bibẹ̀ léléyìí. Kò sí bá ṣe máa sọ̀rọ̀ ẹ̀sìn tá à ní sọ̀rọ̀ àkójọ. Tá a bá wò àwọn eléégún wọ́n ní àkójọ wọn tí wọ́n ń ṣe, àwọn olóró wọ́n ní àkójọ wọn tí wọ́n ń ṣe, àwọn onífá wọ́n ní àkójọ wọn tí wọ́n ń ṣe, àwọn ológbòni wọ́n lákójọ wọn tí wọ́n ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkójọ tí wọ́n ń bẹ tó kó gbogbo oníṣẹ̀ṣe papọ̀, Ọlọ́ya ní ọ̀ni, Ọlọ́ṣun ní ọ̀ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí náà máa ń pè ní ilé ìjùbà. Ibi tọ́pọ̀lọpọ̀ tí wá confuse gangan nìyẹn pé ṣé ilé ìjùbà tán sọ pé à ń lọ yìí ṣé kò kì í ṣe ìgbàlódé sá? Ṣé kò ṣe pé ńgbà tán bàbá wa ò rí ibì kankan lọ́n tí wọn náà wò pé káwọn náà ṣàgbékalẹ̀ wọn? Irọ́ ni o. Ẹ má jẹ́ kẹ́nìkan kó parọ́ tàn yín jẹ. Irọ́ ni o. Àwọn rúmọlẹ̀ wa ti ní àkójọpọ̀ tán tí ń ṣe tipẹ́tipẹ́. Lóòótọ́ a ti mọ̀ pé tán pè ní innovation ó máa ń bá nǹkan. That is introducing of a new idea to an existing one. Bó tilẹ̀ jẹ́ pé ilé ìjùbà tá à ń lọ nísìnyìí ọ̀nà míì lè tó ti wà tá tó ti fi mú àwọn kankan wọ bíbẹ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ohun tó ti jẹ́ ìlànà tó ti fílẹ̀ fún wa látọjọ́ tó ti pẹ́ òun náà nìkan tá à ń tẹ̀lé. Orin tí wọ́n ń kọ nílé Ifá kì í ṣe orin ìgbàlódé o. Ìlù tí wọ́n ń lù bíbẹ̀ kì í ṣe ìlù ìgbàlódé. Ìsúre tó ń ṣe bíbẹ̀ kì í ṣe ìgbàlódé ni. Ifá tó ń kì í bíbẹ̀ kì í ṣe ìgbàlódé. Gbogbo ìlànà tó ń ṣe nílé ìjùbà pátápátá ó ń ṣe ìgbàlódé ni. Ní tó ti wà nínú ìlànà àti àdáyébá wa ni. Ṣùgbọ́n tó burú jù tó yanilẹ́nu ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń claim wípé spirituality nìṣẹ̀ṣe wa kì í ṣe ẹ̀sìn ni wípé nǹkan fẹ́ ṣe lélẹ́yìí. They want to eat their cake and at the same time they want to have it. Ìdí ni ẹ̀jẹ̀ ńlá kó yé wa. Wọ́n ní ṣẹ̀ṣe kì í ṣe ẹ̀sìn. Ó túmọ̀ sí wípé kò sí ìlànà tó kó wa pọ̀ lórí pé bá a ṣe sọmọ lórúkọ. Kò sí ìlànà tó kó wa pọ̀ lórí bá a ṣe ń ṣègbéyàwó, bá a ṣe ń ṣílé, bá a ṣe ń ṣòkú àgbà, bá a ṣe ń ṣe àwọn ètò onítùmọ̀ tó gbọngbọ́n. Tó yẹ pé spirituality la bá ń ṣe, a jẹ́ pé oníkálukú ló kàn mọ́ orí ara rẹ̀ sọ pé báyìí ni mo fẹ́ ṣe nǹkan mi tó dẹ̀ ní wà acceptable ní society wa. Àwọn tó wá sọ pé spirituality là ń ṣe wọ́n á fẹ́ dọ́gbọ́n. Torí pé ìtàn bá fẹ́ ṣe tó jọ lójú tèmi nìyẹn. Tí wọ́n bá bímọ
wọ́n á lọ tó pé àwọn àfáwà kan wá sọ̀rọ̀ mọ́ àwọn lórúkọ, wọ́n lọ tó pé àwọn pásọ̀ kan wá sọ̀rọ̀ mọ́ àwọn lórúkọ. tó bá fẹ́ ṣòkú àwọn àfáà náà lọ bá wọn ṣòkú, tó bá fẹ́ sílé àwọn náà ló tún máa bá wọn sílé. ẹ ti gbàgbé pé gbogbo nǹkan yìí nínú ìṣẹ̀ṣe ló ti ní ètò tó ti ní ìlànà tó ń gbà fi ṣe gbogbo nǹkan. ní paríparí ọ̀rọ̀ mi kí n má bàa ṣe dènà pẹnu, àwa tá a ṣẹ̀ṣẹ̀ ń pa àbọ̀ wá sínú ìṣẹ̀ṣe, ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká wá ẹ̀kọ́ tí ó yè koroko. tẹ́ ẹ bá kẹ́kọ̀ọ́ tẹ́kọ̀ọ́ yín bá yè koroko, àwọn ìbéèrè kan ń bẹ tó jẹ́ wípé fúnra yín lẹ́ẹ̀ máa sì dáhùn rẹ̀, tó jẹ́ pé ẹnìkan kan ò ní dáhùn rẹ̀ fún yín, tó jẹ́ pé fúnra yín lẹ́ẹ̀ máa dáhùn rẹ̀. tẹ́ ẹ bá wo tí Ifá kan sọ, Ifá ní bọ́lá bá ń tọ̀ ọ̀la àwòrán, tọ́lá bá dojú dé ọ̀la sún wọn jẹ, àkọ̀yìn sí ọ̀la ò sún wọn. wọ́n ti ń jẹ́ gègèdè ìrìngí lójúde bàbá ẹnìkan rí kó tó wu kókó kó tó wu gbẹ́gi. adífá fún Elédùmarè àgọ̀tún níjọ́ tí àtẹranko àtẹnìyàn àtigi àtọ̀pẹ̀tẹ́ láwọn ò ní sìn mọ́. Ọ̀rúnmìlà l'Elédùmarè ó ní wọ́n sìn, wọ́n fapá sìn bí ọmọ ẹyẹ, wọ́n fìrù sìn bí ọmọ eku, wọ́n fi irun ara sìn bí ọmọ ẹran, wọ́n fi gbogbo ara sìn bí ọmọ ẹni. ògbólógbòó ńlá sùsù kájé wọ̀lú, àtẹranko àtẹnìyàn àtigi àtọ̀pẹ̀ wọn ò ṣàì mọ wá sìn. báwo la ṣe ń sìn nínú ìṣẹ̀ṣe wa? ọ̀nà tá à ń gbà sínú ni pé nípa ìbọ, nípa ìyìn, nípa ìdúpẹ́, nípa ìjúbà. ní táwọn èèyàn mọ́ á béèrè ni wípé ta la wá ń sìn gangan? Elédùmarè là ń sìn o. ṣùgbọ́n ọ̀nà tá à ń gbà sìn Elédùmarè ni wípé à ń sìn Elédùmarè nípasẹ̀ àwọn tó jẹ́ irúnmọlẹ̀ rẹ̀. Elédùmarè jẹ́ ká mọ̀ pé ẹni tó bá jẹ́ ọmọ Ògún yóò mọ̀ sìn òun nípasẹ̀ Ògún rẹ̀, ẹni bá jẹ́ ọmọ Ṣàngó yóò mọ̀ sìn òun Elédùmarè nípasẹ̀ Ṣàngó, ẹni bá jẹ́ ọmọ Ọbàtálá yóò mọ̀ sìn òun Elédùmarè nípasẹ̀ Ọbàtálá. tẹ́ bá wọn tí Ifá kan sọ tó ní abẹ ní bẹ̀rí olú, àtẹ́lẹsẹ̀ ní bẹ̀nà wò, bèbèdí ní bẹ kíjìpá. adífá fún Ọ̀rúnmìlà máa bá lọ sógun Olújẹ́bi òun ẹ̀ràn jẹ́jẹ́. Ọ̀rúnmìlà ní bí eléégún bá jí láàárọ̀ kùtùkùtù kó rawọ́ nídìí egúngún yóò gbáre nídìí eégún. ó ní tólósà náà bá jí láàárọ̀ kùtùkùtù retí wọn lọ́dọ̀ Elédùmarè kó rawọ́ nídìí òòṣà rẹ̀ yóò gbáre náà nídìí òòṣà. Ọ̀rúnmìlà ní bá kápò tóun náà bá jí oore tóun náà wọ́n látọ̀dọ̀ Elédùmarè kó rawọ́ sọ́dọ̀ òun òkè pọ̀rí títí ẹ̀ náà yóò gbáre lọ́dọ̀ Ọ̀rúnmìlà. ìjẹ́ Ifá mi àṣẹfẹ̀ ọlọ́mọ ẹ̀ràn jẹ́jẹ́. Ọ̀rúnmìlà jẹ́ ká mọ̀ wípé àwọn irúnmọlẹ̀ wa ipa wọn láàmú gbà fi ṣe Elédùmarè, torí pé Elédùmarè tóbi débi wípé àtèmi àtẹ̀yìn àkàn lè kọjú sí ká sọ pé Elédùmarè mo fẹ́ máa sìn ọ́. ó tóbi ju nǹkan tá a lè ṣe lọ. and àpẹẹrẹ rẹ̀ ní ẹ jẹ́ ká wo system of government. gbogbo ọ̀la mọ̀ wípé olórí ààrẹ orílẹ̀-èdè wa, gbogbo wa tó bá yẹ kó bá rọrùn fún wa láti máa kọjú sí Elédùmarè ká máa bá a sọ̀rọ̀, ǹjẹ́ a lè kan kù fìrì ká sọ pé a fẹ́ lọ rí bá ààrẹ orílẹ̀-èdè ní Aso Rock tó wà? gbogbo nǹkan tó bá rí kó fẹ́ sọ, àwọn tó jẹ́ the face of the voiceless, alọ́nàrẹ́bù, àní senators, àwọn ni wọ́n jẹ́ agbẹnusọ ọ̀rọ̀. gbogbo ní tẹ́ ẹ bá fẹ́ pápátá ni wọ́n lọ sọ fún ààrẹ orílẹ̀-èdè táàrí ó dẹ̀ ṣe. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni iṣẹ́ táwọn irúnmọlẹ̀ wa náà ń ṣe. gbogbo tó bá fẹ́ ó sọ fún irúnmọlẹ̀ rẹ. Ifá tó ní tí bá ń dunni ká mọ̀ pé ń dunni, ọ̀rọ̀ dúnídúní làrán kẹ́ ní gbá fún lápẹ́ tó ti ṣe ìyá àdán. gbogbo tó bá ń dùn mí wọ́n mọ̀ rò fún kèmí òróró mọ̀ rò. gbogbo tó bá ń dùn wá irúnmọlẹ̀ wa láàmọ̀ rò fún. ìbọn tá bá fẹ́ ṣe, ìyìn tá bá fẹ́ ṣe, irúnmọlẹ̀ wa láàmọ̀ ṣe fún. Elédùmarè ò lè ṣẹ̀ wá o, àwa láṣìn Elédùmarè o, tó pé Elédùmarè ò ní tí ó gbà lọ wa. tá a bá dẹ̀wò kí ni wọ́n ń pè ní kéèyàn máa sìn nǹkan. sísìn ní ìlànà tẹ́ ẹ fi ń tọ́jú nǹkan nípasẹ̀ wípé ẹ mọ̀ pé ó ní àǹfààní kan tẹ́ fẹ́ kí nǹkan yẹn ó ṣe fún yín. ó ní èrè tẹ́ fẹ́ rí látara nǹkan tẹ́ ń sìn yẹn. ọ̀pọ̀lọpọ̀ á máa ní báà láti máa sin Elédùmarè, Elédùmarè ló yẹ kó sìn wá. ẹni tó ń sin ẹran, olúwo ẹran tó ń sin ẹran, ó mọ̀ pé ẹran tó ń sìn yóò bímọ, òun ó ta ọmọ rẹ̀. adìẹ tó ń sìn, ó mọ̀ pé adìẹ yẹn yóò dàgbà, òun lè tà á àbí kóun pa jẹ. òbí ò sin ọmọ rẹ̀, ó ti mọ̀ pé ọmọ tóun ń sìn yẹn tọmọ náà bá ti dàgbà yóò máa mú oúnjẹ wálé fóun, yóò máa wúlò fóun, yóò gbógo òun ga. tẹ́ bá l'Elédùmarè ní sìn wá, kí ni oore tí Elédùmarè fẹ́ gbà lọ́dọ̀ èmi àti yín? ẹ rí pa àrídìpọ̀ Elédùmarè gan ká sọ pé Elédùmarè ní sìn wá. kí láǹfààní tá a fẹ́ ṣe fẹ́ Elédùmarè? àwa gangan la nílò àǹfààní látọ̀dọ̀ Elédùmarè láàfin máa sìn. ọ̀nà wo láàmú gbà fi ṣe Elédùmarè ní kí a máa bọ àwọn tó jẹ́ irúnmọlẹ̀ rẹ̀ tó dálẹ̀ tó rán wá sílé ayé. Ògún ni, Ṣàngó ni,
àpẹẹrẹ tó dẹ̀ súnmọ́ ni pé bóò làwọn Ọ̀rúnmìlà ṣe sin Elédùmarè. Ibẹ̀ ni tá à ń pè lókè pọ̀rí ti ṣẹlẹ̀, object of worship Elédùmarè fún irúnmọlẹ̀ kọ̀ọ̀kan. Elédùmarè lẹ́yìn irúnmọlẹ̀ mi tí mo wá sílé ayé, ẹ máa sìn mí nípasẹ̀ òkè pọ̀rí yín. Ẹ máa sìn mí nípasẹ̀ òkè pọ̀rí yín. Ológun yóò sin Elédùmarè nípasẹ̀ òkè pọ̀rí Ògún rẹ̀, bẹ́ẹ̀ ló ní Ṣàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kẹ́ ẹ lè tún mọ ní tó tún jẹ́ àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ṣe àwọn ní spirituality yìí, wọ́n á ní ìwà lẹ̀sìn. Báwo ni wá ṣe lè jẹ́ ẹ̀sìn? Àbá sọ pé ẹ̀sìn ni wà. Ẹ̀sìn tá à ń ṣe òun ni ó kọ́ wa ní ìwà tá a wù. Torí pé a jẹ́ ẹlẹ́sìn òrìṣà oníṣẹ̀ṣe ló jẹ́ ká mọ̀ wípé a kì í parọ́, a gbúdọ̀ jalè, a gbọ́dọ̀ ṣèké, a gbúdọ̀ dalẹ̀. Ẹ jẹ́ ká wò wá bàbá wa ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá, k'Elédùmarè jẹ́ kó jọ òun ó pẹ́ lórílẹ̀ ayé. Nígbà tí bàbá fi ń ṣe special adviser, bàbá nígbà tí ń tán fẹ́ máa ṣe nù ìjọba yẹn tí ò tí àwọn lọ́rùn, táwọn dẹ̀ mọ táwọn gbé lọ́wọ́, táwọn mọ tán fi ṣe sworn fáwọn. Àwọn ò fẹ́ jẹ̀jẹ̀kújẹ torí àwọn mọ̀ pé irúnmọlẹ̀ ó bí àwọn. Kíá àwọn resign pa àwọn ò ṣe mọ́. Ẹ rí i pé ẹ̀sìn òrìṣà tí bàbá gbé lọ́wọ́, ẹ̀sìn ìṣẹ̀ṣe tí bàbá gbé lọ́wọ́ ni ló jẹ́ kí wà àwọn olè dáa. Tó bá yẹ pé ìwà ló bá jẹ́ ẹ̀sìn wọn ni, a jẹ́ pé wà ni yóò mọ tì wọ́n káàkiri. A jẹ́ pé ìwà ni yóò mọ tì wọ́n káàkiri. So ìṣẹ̀ṣe wa ẹ̀sìn ni o. Ẹni tí ò bá mọ̀ kó tètè lọ rè mọ̀ o. Àwọn bàbá wa ní ẹ̀sìn o. Àwọn bàbá wa ní lànà tó fi ń ṣe Elédùmarè o. Torí pé inú tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ ó sọnù, òun ni wípé ńgbà wọn bá béèrè kí lẹ́yìn ń sìn, àwọn ò ní nǹkan kan táwọn sìn ti wà. Àwọn bàbá wa lẹ́sìn o. Àwọn bàbá wa ò gbọ́ o. Àwa tá bá dẹ̀ jẹ́ rivatist tá bá padà wá sínú ilé tẹ́ bá ń gbọ́ fídíò mi yìí, àwọn bàbá wa ò gbọ́, wọ́n mọ tí wọ́n ń ṣe o. Ẹ mọ́ wá ego conscious. Ẹ farabalẹ̀ kẹ́kọ̀ọ́. Àní tó bá jàtúnṣe tẹ́ bá fẹ́ ṣe inú ìṣẹ̀ṣe, àní ẹ mọ̀ ṣe. Ṣùgbọ́n ẹ mọ̀ wá torí pé ẹ fẹ́ ṣàtúnṣe, kẹ wá fẹ́ da nǹkan tó dáa tán bàbá wa ti ń tò, kẹ fẹ́ dànù, kò ní ṣeé ṣe, kò ní wọ̀ o. Àwọn bàbá wa ò gbọ́n, bàbá wa ò gbọ́n. Àwọn bàbá wa náà gba public holiday o. Nínú 6 geopolitical zone tá ní South West, wọ́n ti gba public holiday fún 4 bíbẹ́ o. Àwọn bàbá yìí náà wọ́n gbà wọn bá ṣe ń ṣe o. A sọ pé ìtẹ́ jẹ́ rivatist alẹ́ ẹ̀ wúlò fún ẹ wúlò. Ṣùgbọ́n tá a kàn sọ ní pé ẹ mọ kún sẹ́tàn bàbá yìí ṣe ni, ẹ má da sẹ́tàn ṣe nu o. Ẹ má da iṣẹ́ tán ṣe nù. Ẹ̀sìn ní ìṣẹ̀ṣe o. Ṣùgbọ́n spirituality ń bẹ lábẹ́ ẹ̀sìn. Kò kí ń ṣe pé spirituality ló gbé ẹ̀sìn rù. Ẹ̀sìn gangan òun ló jẹ́ bàbá. Ọmọ ni spirituality jẹ́ sí ẹ̀sìn o. Ẹ là mọ ìbọrú, ẹ là mọ ìbọ, yẹ là mọ ìbọ iṣẹ́. Tẹ́ bá ti wo fídíò yìí, ẹ máa share rẹ̀, kẹ́ máa like. Ẹni tó bá dẹ̀ jẹ́ pé first time àlẹ́ jẹ́ lórí channel wa yìí, ẹ bá subscribe.